Mr. Olúwòó. Before I say anything at all, you know, there's something that whoever gods want to destroy, they first of all make him mad. You understand? You first of all go mad when they want to destroy you. You know, a lot of people believe you are mad. Maybe one is a mugboyo or ti mugbo tipe. Igbo máa ń pààyàn mọ́ nǹkan tó bá wà lára èèyàn pé mugbo wọ̀nyẹn kò ní nǹkan tó fẹ́ ṣe bí láìpẹ́ ṣe fẹ́ rí nìyẹn, because ordinarily Rashidi tẹ bọ̀bọ̀ yẹn tẹ wálé yẹn kò ayé ò dáa rárá, is a failure, a total failure. Kárìbẹ́ kò tí kúrò Canada lè ní understand. In fact, wọ́n ti máa dá ọmọ kékeré jọ sí ọ̀dọ̀ ẹ̀ láti di bàbá Canada. Kò sí nǹkan tó ń ṣe náà kò is a complete failure. Understand? And it's not possible for him. Èèyàn tí ò bá ti manage nǹkan kan rí. Even when the success now locates him at the end of the day, there's no way he will still manage that success. He can never manage the success. Olúwòó only manage the success. Both the president or Mali. I'm telling you. Bí Olúwòó, bí Wálé àbí kí náà pé yẹn, both the president wọ́n máa lé. Kò lè manage success at all. Kò lè manage level tó bára ẹ̀ yẹn. He can't manage it because a lot of people were come up, but boy, this guy is so poor. For example, Wale Onimoto. Understand? Let me tell you something. Let me tell you how cheap it is to have a car in Canada. Understand? Surely, to buy the Canada leni ko ye to ní papers to buy the Canada leni to buy ma lo bí few months. To buy lo 3 months. O lè gba mọ́tò 2025. O lè gba tó bá fẹ́. What car is the cheapest thing? Téèyàn lè sáré náwó gbà. Understand? It's the cheapest thing. Wálé òní. Ẹsẹ̀ ló fi ń rìn kiri. Kò ní tìjú mọ́. Sórí, ó sọ pé Popsi máa sọ ọ̀kan máa ní pé tí èèyàn bá ti gbàdúrà kó òun máa kú. Understand? Àmín, tí òun bá ti gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kí n tẹ́, tó bá ti tẹ́, àdúrà pé Ọlọ́run má jẹ́ kí n kú ló máa gbà. Understand? Wálé bó ṣe wà yẹn, àdúrà k'Ọlọ́run má jẹ́ kí n kú ló ń gbà kó tó kúrò ní Canada. Àdúrà k'Ọlọ́run má jẹ́ kó ń kú ló ń gbà kó tó kúrò ní Canada. Èèyàn tó bá ti ń gbàdúrà k'Ọlọ́run má ṣá jẹ́ kí n kú, kò sírú ẹ̀gbin, kò sírú ìwọ̀sí tí ò lè gbà mọ́ra. Ó máa gba gbogbo ẹ̀gbin àti kò sí èébú tí ẹ lè bú Wálé Olúwòó láyé tó fẹ́ affect ẹ̀, tó fẹ́ kò stop ẹ̀. Kò stop ẹ̀. A friend of Wale told me that Wale ti dé level de Canada ń gbà yẹn tó jẹ́ pé tó bí bá ń pa tó bá délé ẹ̀ tó bá bu tó bá ní kó má jẹun nulẹ̀ ẹ̀ kó bọ́ sínú toilet kó ṣẹ̀lú toilet tó báyìí kó ní wọnú toilet ẹ̀ kó lọ máa jẹun bẹ̀. Wálé máa wọ bẹ̀ á lọ jẹun bẹ̀. Ó lè jẹ oúnjẹ tán kó wá bọ́ síta kó wá máa bú ẹ o, but ibi tí ayé ẹ ti bàjẹ́ dé nìyẹn tó ti finish dé. Kẹ́ lè mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yẹn kò sí kankan tó lè ṣe fún. Ó ti rí rẹ̀ bí failure. Ó ti rí pé he's just struggling to survive. Èèyàn tó wá ti ń struggle pé kó ṣáà survive, kó má ṣáà kú, tó wá ti rí nǹkan jẹ, kó ṣáà rí little change nǹkan sápò tó lè fi gan bọ́ọ̀sì di anywhere. That is the only thing tí Wálé ń rò ní ayé ẹ̀. Eléyìí tó lóun ná kí àìmọye àwọn 419, àìmọye àwọn tó gbogbo èèyàn tó ń ṣe fraud náà lòun lówó ni. Orí ẹ̀ ò jẹ́ kó lówó nídìí fraud tó ń ṣe. I'm not against anybody that do fraud. Life oníkálukú ń rí tó bá wù ni. Me, I cannot do it though. Anybody tó bá ń ṣe, I don't against anybody. I see people doing it. That is their luck. Tó bá ti rí wọn mú, Ọlọ́run ṣe àwọn òyìnbó náà lọ ń jí gbogbo property wa mẹ́yẹn. So táwọn náà bá rí jí níbà yìí, good luck to them. But òun ò rí ṣe ń díẹ̀. You know? What I just want to know, eléyìí tó kàn gbogbo wọn tí Wálé ń ṣe yìí ẹ understand. Gbogbo wọn tó ń ṣe kò yé yín. He cannot manage the situation he found himself. He can never manage it.
ó máa pé máa ṣe nìyẹn tó tán máa fi yọ kúrò ibi tó wà yẹn kò lè manage condition tó bá rẹ̀ yẹn láéláé ó máa kọlu gi kọlu ọ̀pẹ kọlu gbogbo nǹkan kiri Wálé tọ́lọ́run lòun ẹ̀pù Ọọ̀ni of Ifẹ̀ Wálé tí òrò oúnjẹ jẹ Canada ìfi jẹ́ pé kò ní owó tó lè fi ra kò ní $10 dání ṣé ò ló ní influence tí ọ̀jájá máa lọ bá pé wá ẹ̀pù mi kí n fi ṣe kíní. Now I just want to talk about that ọmọ Canada yẹn. Understand? In fairness, you know, I met some of our friends, understand, and they were so disappointed about Nigeria, about Africa generally. Let me tell you something, we're in Canada here, there are a lot of Canadians here that are really interested in coming to Africa, actually Nigeria. They want to come back to their roots. A lot of people have even told me, my friend, I said, they just want to step their leg on the ground of Africa. Kantoku, wọ́n ṣàfẹ́ kí ẹsẹ̀ wọn kan ilẹ̀ Africa kan tó kú pé wọ́n raise owó pọ́n fẹ́ lọ sí Africa. About 16 of them. They are raising money. Wọ́n bẹ̀ mí pé kí n jọ kí n mú wọn pé ká jọ lọ, wọ́n fẹ́ lọ Ghana, wọ́n fẹ́ lọ Sierra Leone, wọ́n fẹ́ lọ sí Nigeria. You know, there are a lot of people like that who really want to go back to their roots. They just want to see what is happening in Africa because of impression táwọn Western world ń fáwọn èèyàn ní Africa is à ń jẹ́ kó realize pé kò rí bẹ́ẹ̀. But Wálé yìí wà ní ara àwọn olórí burúkú èèyàn tí wọ́n ń ba àwọn Nigeria jẹ́, tí wọ́n ń ba Africans jẹ́ lọ́dọ̀ àwọn Caribbean wọ̀nyí tó jẹ́ pé wọ́n rí Africa as their roots. Ìgbà tí lady yẹn ṣẹ́rí lady yẹn, I understand, bó ṣe meet Wálé ordinarily, that girl, she's a posh girl tó jẹ́ pé ordinarily, lady ọmọ tí Olúwòó fẹ́ yẹn, ìgbà tí Olúwòó wà ní Canada yẹn, Olúwòó ò lè súnmọ́ bí tí ọmọ yẹn bá wà láyéláyé. Olúwòó ò lè súnmọ́ ibi tí ọmọ yẹn bá wà. I met some of our friends last year. You know? She's in the corporate world. She lives in a condo. Wálé ò lè rent yàrá ẹyọ kan sí apartment ní outskirts Toronto. Lady yẹn, àwọn Caribbean yẹn ó wù wọ́n kan lọ sí Africa. Ọmọ yẹn àwọn èèyàn tó bá kàn sọ pé aṣẹ́wó ni báwo ni ọmọ yẹn ṣe fẹ́ di aṣẹ́wó. Wọ́n ṣaṣẹ́wó. I'm not saying there are a lot of pé kò ṣaṣẹ́wó ibà aṣẹ́wó wà bíbá yìí wọ́n pọ̀ gan gidi. Wọ́n dá sáwọn tó wá láti Africa, tó wá láti Caribbean, tó wá láti gbogbo ẹ̀bọ̀ irú ọmọ yẹn when you look at her, it's like she has been in Canada. Bóyá ibi iná máa bí sí. Understand? According to our friend, wọ́n ní pé bíbá yìí iná bí sí. Àwọn ọmọ tán bá bí sí bíbá yìí gbàgbé má kọ̀rọ̀ aṣẹ́wó mọ́ wọn. Aṣẹ́wó bá wo. Kí náà fẹ́ máa ṣaṣẹ́wó fún? When they go to school, they graduate, they get good job. Àmọ́lọ́mọ obìnrin sìn ọkàn mi balẹ̀ gidi tó bá ṣe tán school ó máa lọ wáṣẹ́ kò sọ lórí burúkú commissioner kan àbí olórí burúkú government officer kan tó bá ní òun fẹ́ bá sùn kóun tó fún níṣẹ́ kò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó ẹ gbàgbé gbogbo ẹ̀ gbẹ́ta fi ń gbàdúrà rẹ̀ ká lè jẹ́ kí Nàìjíríà dá nìyẹn kẹ́ yé vote àwọn olórí burúkú tí wọ́n vote àwọn èèyàn gidi Nàìjíríà náà máa dà bíbí ìlú ìṣèrí ń sìn. Understand? Ọmọ yẹn ó lọ ó exploit ń tiẹ̀ ní òun fẹ́ lọ wo bí Africa ṣeré ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ lọ ó rí Olúwòó chance ẹ̀. Orí Olúwòó ó believe pé Olúwòó is just like ó believe pé Olúwòó pé ara level àwọn Ẹlẹ́gùṣì yẹn ló fi Olúwòó sí tó fi tẹ̀lé. Understand? And along the line, if you look at the girl, you know that she's the kind of girl tó jẹ́ pé ó wù kó jókòó sí Africa, ó wù kó farabalẹ̀ sí Africa. Inú ẹ̀ dùn pé ó wà ní Africa, pé ó tún jẹ́ olórí. She's so proud about it. And whoever that is calling that girl and aṣẹ́wó that everybody had to check out today, how can you be calling that kind of a girl aṣẹ́wó? Èèyàn tó sọ pé the second day tó lọ bá Olúwòó, òun rí pé Olúwòó nílé kò ní kankan kò ní kọ́bọ̀. Ṣé pé ẹ̀yin tẹ́ ń ṣaṣẹ́wó, most of you tẹ́ ń complain aṣẹ́wó nìyí now. Aṣẹ́wó nìyí. Ṣé lè rí Olúwòó ní condition tó lóun bá Olúwòó yẹn tẹ́ jẹ́ aṣẹ́wó kẹ́ dúró tì. Ó dúró tì náà ó bí wẹ́ kó ń ṣaṣẹ́wó nìyẹn. She wasn't after his money, but she just want to get herself together. Ó dẹ̀ sọ pé mọ̀mísí àti pọ̀písí òun ọjọ́ sí papọ̀ òun ò fẹ́ kí tòun náà rí bẹ́ẹ̀ òun fẹ́ òun dúró ti Olúwòó chance ẹni understand ni Olúwòó has really set a very bad precedent lójú àwọn Caribbean wọ̀nyẹn. We will try to let them realize that everybody is not like that. You understand? Olúwòó, I will advise you, ó jẹ́ yàfọ́tò tó pọ̀ gidi so that dọ́tọ̀ bá ti ń sunkún lẹ́tà wàá máa rántí pé òjọba rí. Ó bọ́ lọ́wọ́ ẹ̀.